ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2011 èyí tí ń ṣe ọdún mẹ́rin báyìí sẹ́yìn ni wọ́n búra fún sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn gẹ́gẹ́ bí gómìnà ìjọba tiwantiwa ẹlẹ́ẹ̀kẹrin nípínlẹ̀ Ògùn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Action Congress of Nigeria tìgbà kan rí. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn ará ìlú ṣe wí, ìṣẹ̀lẹ̀ ọjọ́ yìí gan-an ló wá gbé ìpínlẹ̀ Ògùn sí ọ̀nà ìlọsíwájú nínú ìtàn ìpínlẹ̀ yìí. Ní ọjọ́ náà ni gómìnà Ìbíkúnlé Amósùn kéde àwọn ètò pàtàkì márùn-ún tí ìjọba rẹ̀ yóò lò láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn. Àwọn ètò ọ̀hún ni ètò ẹ̀kọ́ tó múnádóko, ètò ìlera tó yè kooro, ìdàgbàsókè ètò ọ̀gbìn àti àwọn iléeṣẹ́ ńláńlá, ìpèsè ilégbèé àti ìdàgbàsókè ìlú, ìdàgbàsókè ìgbèríko, ohun amúlùúdùn àti ìpèsè iṣẹ́. Láàárín ọdún mẹ́rin yìí, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gùnlé ogunlọ́gọ̀ àwọn ètò ní gbogbo ẹ̀ka ìdàgbàsókè káàkiri ìpínlẹ̀ yìí, èyí tí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí sì tibẹ̀ jẹyọ. Yorùbá bọ̀ wọ́n ní ìròyìn ò táfojúbà. Gbogbo àwọn àṣeyọrí lóníranran tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gbé ṣe láàárín ọdún mẹ́rin rẹ̀ lórí àléfà tí gbogbo àwọn ará ìlú náà sì fojú rí ló mú wọn pàmọ̀pọ̀ láti tún dìbò yan aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2015 tó rí kọjá yìí kó lè túbọ̀ láǹfààní láti tukọ̀ ìpínlẹ̀ yìí débùté ògo. Senator Ìbíkúnlé Oyèlájà Amósùn of APC, having satisfied the requirements of the law and scored the highest number of votes, is hereby declared the winner and is returned elected. Ọjọ́ Ẹtì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2015 jẹ́ ọjọ́ àìnígbàgbé fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ní ọjọ́ yìí láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn àti láti àwọn ìpínlẹ̀ mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà tó fi dé òkè òkun ni wọ́n ti péjúpésẹ̀ sí pápá ìṣeré MKO Abiola nílùú Abẹ́òkúta fún ayẹyẹ ìbúra fún gómìnà Ìbíkúnlé Amósùn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí fún sáà ẹlẹ́ẹ̀kejì. Láti nǹkan bí aago 7 òwúrọ̀ ni àwọn èèyàn ti ń tú wọ pápá ìṣeré MKO Abiola ní ọjọ́ náà pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Ètò ọjọ́ náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní kété tí gómìnà Ìbíkúnlé Amósùn wọlé dé sí ibi ayẹyẹ náà pẹ̀lú aya rẹ̀ ìyáàfin Olúfúnṣọ́ Amósùn àti àwọn ọmọ wọn. Amòfin àgbà Ìbíkúnlé Amósùn kọ́kọ́ ṣàyẹ̀wò àwọn ọmọ ogun tí wọ́n fi yíyan bí ológun yẹ́ sí lọ́jọ́ náà. Lára àwọn ètò ọjọ́ náà la tún ti rí orin aládùn àti eré ìbílẹ̀ èyí tó ń ṣàfihàn àwọn àyípadà rere èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti mú bá ìpínlẹ̀ Ògùn lápapọ̀ láàrin ọdún mẹ́rin àkọ́kọ́ rẹ̀ lórí àléfà. Kílẹ̀ ṣe àìlẹ̀ sanwó lẹ̀ ẹ̀yà wèrè ṣàkóso olókùnkùn nìyá rẹ̀. Security there. This is security now. 100% security guaranteed to everybody. Lẹ́yìn èyí ni wọ́n wá bẹ̀rẹ̀ ètò pàtàkì ọjọ́ yìí gan-an èyí ò ní ayẹyẹ ìbúra fún gómìnà Amósùn àti igbákejì rẹ̀ ìyáàfin Yétúndé Ọ̀nànúgà.
Igbákejì gómìnà ìyáàfin Yétúndé Ọ̀nànúgà ni wọ́n kọ́kọ́ pè jáde fún ayẹyẹ yìí. Adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn Honourable Justice Ọlátòkunbọ̀ Ọlọ́pàdé ló ṣe ìbúra náà fún ìyáàfin Ọ̀nànúgà gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn fún sáà ìjọba tiwantiwa ọdún 2015 sí ọdún 2019. Republic of Nigeria, and that I will preserve, protect, and defend the Constitution of the Federal Republic of Nigeria. So help me God. Eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ ní kété tí wọ́n parí eléyìí ni ó wá kan aṣòfin àgbà Ìbíkúnlé Oyèlàjà Olúwatóyìn Àmósùn. Honourable Justice Ọlátòkunbọ̀ Ọlọ́pàdé ló búra fún aṣòfin àgbà Ìbíkúnlé Àmósùn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn fún sáà kejì ọdún 2015 sí ọdún 2019. Senator Ìbíkúnlé Oyèlàjà Olúwatóyìn Àkànó Mohammed Ìdílé Àmósùn do solemnly affirm that I will be faithful and bear true allegiance to the Federal Republic of Nigeria, that as the governor of the state, I will discharge my duties to the best of my ability, faithfully and in accordance with the Constitution of the Federal Republic of Nigeria and the law, and always in the interest of the sovereignty, integrity, solidarity, well-being, and prosperity of the Federal Republic of Nigeria. Àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ náà kò lè pa ìdùnnú wọn mọ́ra rárá pẹ̀lú bí Ọlọ́run ṣe kà wọ́n yẹ láti jẹ́ kí ọjọ́ ńlá yìí ṣojú ẹ̀mí wọn. Lẹ́yìn tí wọ́n búra fún un tán, gómìnà Ìbíkúnlé Àmósùn wá bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ yìí fún ìfẹ́ àti àdúrótì wọn ní gbogbo ìgbà tó sì ṣe é ládéhùn wípé ìjọba òun kò ní í já wọn nítàn mọ́. Gbogbo àwa tá a jọ ń sáré kiri láàárọ̀, tá a jọ ń sáré kiri lọ́sàn-án, tá a jọ ń sáré kiri lóru, tá a jọ ń sáré kiri lábùsù dájí, nínú òjò ní o, nínú òòrùn ní o, nígbà tí rí ìṣẹ́ ní o, tó jẹ́ wípé ìṣèlájọ́ ń lọ káàkiri, ẹ̀yin lẹ́lẹ̀ ní o, mo dúpẹ́ ẹnu wa ò gbọ́dọ̀ ẹ ṣeun ẹgbẹ́ ọ̀nà òkìyẹ o. Gẹ́gẹ́ bí gómìnà Àmósùn ṣe wí, iṣẹ́ ìṣàtúnṣe ìpínlẹ̀ Ògùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ó ṣe é lálàyé wípé ìjọba òun yóò túbọ̀ tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ láti rí i dájú wípé ìpínlẹ̀ Ògùn di àmúyangàn láwùjọ ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo wá fi dá yín lójú ṣe rí àti jẹ́jẹ́ lọ́dọ̀ yín àti jẹ́jẹ́. Mo wá sọ fún yín pé lọ́dọ̀ Olúwa mo tún jẹ́jẹ́ fún yín wípé ní agbára Olúwa iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, a máa ṣiṣẹ́ takuntakun fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn. Ẹ ṣeun o lágbára Olúwa ṣe ẹ̀rí kékeré lẹ́yìn o, ńlá pọ̀ lọ́nà. Síwájú sí i, gómìnà Àmósùn tún fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lójú wípé pẹ̀lú bí ó ṣe jẹ́ wípé ìjọba ẹgbẹ́ òṣèlú APC ló wà lókè báyìí, àjọṣepọ̀ tó dánmọ́rán yóò wà láàrin ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ yìí, eléyìí tí yóò wá túbọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ oríire bá ìpínlẹ̀ Ògùn. Lágbára Olúwa, Ògùn State táwa yìí á dáa báwọn Dubai ṣe dáa.
àádá bí New York ṣe dá, àádá bí London ṣe dá, àádá bí Paris ṣe dá, àádá bí Frankfurt ṣe dá, àádá káàkiri tó jẹ́ pé wọ́n máa fi òkúté wọ́n máa fi yọkàn ní agbára Olúwa. Lẹ́yìn tó bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ tán, gómìnà Amosun wá lọ yíká pápá ìṣeré MKO Abiola láti kí wọn tó sì ń yọ̀ pẹ̀lú wọn. Ní ọjọ́ kejì ọjọ́ àbámẹ́ta 30 oṣù karùn-ún ọdún 2015 ní gómìnà Ìbíkúnlé Amosun ṣàgbékalẹ̀ ayẹyẹ àpèjẹ kan fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí tó wá láti gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ Ògùn. Ayẹyẹ àpèjẹ náà wáyé ní gbàgede ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn tó wà lókè Mọ̀sán gẹ́gẹ́ bí ọ̀kan lára ètò láti fi sàmì ayẹyẹ ìbúra fún aṣòfin àgbà Ìbíkúnlé Amosun gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí fún sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ lórí àlééfà. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀, gómìnà Amosun sọ di mímọ̀ wípé ìjọba òun yóò rí dájú wípé tolórí tẹlẹ́mù ìpínlẹ̀ yìí ni yóò jàǹfààní òṣèlú tiwantiwa. Inú mi dùn, ayọ̀ mi kún, ẹ̀yin lọ̀gá wa o, ẹ̀yin lẹ torí ẹni tó bá gbé èèyàn débì kan òun lọ̀gá ẹ̀ o. Àwa máa ṣe gbogbo ohun tó bá yẹ ká ṣe fún gbogbo wa ní Ògùn State ní o, lágbára ló wà yín náà rí wípé àní kó yan yín kéré, àní fojú di yín, a máa ṣe gbogbo ohun tó bá yẹ ká ṣe, gbogbo ìlérí tá a ti ṣe, mo mọ̀ pé lágbára Olúwa àtìlẹ́yìn gbogbo àwọn ìyá wa bàbá wa àti gbogbo yín, Olúwa bá wa mú lọ sí ilé àṣẹ o. Ní alẹ́ ọjọ́ àbámẹ́ta yìí kan náà làwọn elétò tún ṣàgbékalẹ̀ ayẹyẹ àpèjẹ mìíràn èyí tó wáyé ní gbàgede àṣà ìbílẹ̀ June 12 tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta. Lára àwọn tó wà níkàlẹ̀ níbi ayẹyẹ alẹ́ ọjọ́ náà láti rí àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ààrẹ lórílẹ̀‐èdè yìí nígbà kan rí, àwọn gómìnà ìpínlẹ̀ Ògùn nígbà kan rí, àwọn lọ́balọ́ba, àwọn àgbààgbà nínú iṣẹ́ ìjọba tó fi dórí àwọn ọmọ ìpínlẹ̀ yìí lọ́kùnrin àti lóbìnrin àti àwọn ọ̀rẹ́ láti ìpínlẹ̀ mìíràn lórílẹ̀‐èdè yìí àti láti òkè òkun. Àwọn olórin, àwọn alárìnjó àti àwọn eléré ìbílẹ̀ lóríṣiríṣi ló bọ́ sí ojú agbo láti dáwọn èèyàn lára yá.
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níbi ayẹyẹ alẹ́ ọjọ́ náà ló sọ̀rọ̀ ìbáraẹniyọ̀. Wọ́n gbóṣùbà fún gómìnà Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ ribiribi tí ìjọba rẹ̀ ti gbé ṣe láàrin sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà. Bákan náà ni wọ́n sì tún wá ṣàlàyé wípé àwọn nígbàgbọ́ wípé ìjọba gómìnà Amósùn nínú sáà tuntun rẹ̀ yìí yóò túbọ̀ tẹ̀síwájú láti wakọ̀ ìpínlẹ̀ Ògùn débùté ògo. Abibu go by his own philosophy of life. Either in the morning or in the afternoon, in the evening, at any time of the day, he will tell you, "Esa ma gbàdúrà fún mi. Esa jẹ́ ká kún fún àdúrà." Ó tẹ̀ àfi ká kún fún àdúrà báyìí. Ọlọ́run ti bá wa ṣe bó ṣe bá wa ṣe ká má jẹ̀bi lórí ẹ̀. Yorùbá sọ lé ṣe ọmọ ẹni á jù wá lọ. So ọmọ wa Amósùn. For those of us who have had the privilege to govern or administer this state, definitely Amósùn has become our pride. Ààrẹ lórílẹ̀‐èdè yìí nígbà kan rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló darí ètò gígé àkàrà òyìnbó níbi ayẹyẹ ọjọ́ náà.